má wọlé wá wò náà ẹ wò. Ọ̀rọ̀ àfihàn náà ń gbà. Ìwò ṣẹ́rí pé ẹja ńlá rẹ̀ ní èyí tó yàtọ̀ o. Ọmọ oró mi kò lè báyìí. Ojú rẹ̀ ìwé ìtẹ̀lé wọn wá tẹ́lẹ̀. Àti wọn wá ní ọkọ̀ ọ̀dọ́ mọ̀. Mẹ́sọ̀ọ̀sì. Mẹ́sọ̀ọ̀sì. Ẹ̀wọ̀ ìtọ́wọ́ yín tó bà lọ́tẹ̀ yìí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. Ṣé lóòótọ́? Ó yàtọ̀. Ẹrù gbẹgbẹ wa. Ẹ wá wò. Kọ́kọ́rọ́ kan tó wà bí yá jáde. Ọ̀gá ti wọ́n bí ọmọ bí ojú ni o. Ẹ má jẹ́ parọ́ tẹ̀. Nígbà tí a dé ọjà, ọ̀dà tá a rà ní kéréje, owó kéréje, ó ti wọ́n bí nǹkan mi báyìí. Panẹ̀, lórí o fẹ́ ra fọ́ọ̀mù gan. Ọ̀dà olówó, ọ̀dà pé sẹ́yìn ò lè jẹ́ ṣe. Hello, Alaye. Inú mi dùn pẹ̀lú fún mi. Ọjà yẹn ti wà ńlẹ̀ o. Ẹjọ́ 3:30 ni náà. Ilé ìyàtọ̀ sí tí mo ti ń gbé wá fún yín náà. Ẹ má fọ̀ tẹ́yìn náà bá rí sí. A ti wá bí tẹ́jú fẹ́ pa láró náà. Ẹ̀yin àti iṣu àná. Kò ní bàjẹ́ fún yín. Tó bá di ní títí ọ̀la yẹ kán ti parí iṣẹ́ náà. Ẹ máa wá wò. Kò sí wàhálà. You are welcome. Ilé máa gbé pẹ́lí o. Ó tún máa gara o. Ó ti sí ni. Ẹ̀sọ́ 3:30 ni. Àjùmọ́dọ̀ mẹ́nu ẹ̀ mójú rẹ̀ lè. Ẹ̀sọ́ 3:30 ni. Ó lè rọ̀ lówó ní agbègbè rẹ̀. Mọ́fù ojú rẹ̀ lè. Not reachable again? Láti ìjẹta ni mo ti ń pe ayọ̀ mi. Not reachable ló ń sọ fún mi. Kí ló tó ṣe ń ṣe fún mi? Kí ló tó ṣe ń ṣe báyìí fún mi? Ó ṣàmọ̀ condition tí mo wà. Èrò wọn lọ́hùn. Àti nìkẹ́. Ẹ lè pa mí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Ṣé fẹ́ sọ pé ẹ̀ mọṣẹ́ tí ọkọ yín ṣe ni? Ṣé ti wà pé director lọkọ yín ni? Bóyá wọ́n wà lórí set tó jẹ́ kán fi fún wọn sí silent náà. Kán lè ráyè concentrate pẹ̀lú àwọn tó ń direct fún. Mo jẹ́ kán fi fún wọn sí silent. Ṣé kò tó ń torí ni? Iṣẹ́ wo ló lè máa ṣe tó ní rántí pé òun fẹ́ pe ìyàwó ẹ̀ láti ìjẹta, not reachable láti ìjẹta. Ṣègbóbìnrin ilẹ̀ yín náà. And then mo ṣàkíyèsí pé oúnjẹ tí mo gbé sí bíbá lánàá ṣé kò ṣe torí ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣe jẹ́ ṣá. Ewu ebi ò pa mí. Ebi ò pa yín. Ìyàwó mi ẹ má wọrí tí wọ́n ti lọ dáná sí àbí kí lọ sọ fún mọ́mì ni. Ẹ̀rọ ṣé ti tó báyìí má sọ fún mọ́mì o. Máa lọ sọ fún mọ́mì. Ẹ má sọ fún mọ́mì. Tẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí n sọ fún mọ́mì. Mi ò yẹ dìde. Ìdààmú ti gbọ́. Ok ó yẹ jẹ́ ká lọ. Mọ́mì ń pè yín. Ó yá ẹ dìde. Ó yá ẹ dìde. Ẹ pẹ̀lẹ́ yá bèjì. Fisáyọ̀mí Fisáyọ̀mí ṣé ò rí tí mo rán ẹ ni bí tí ò bá dé rí wa máa bọ̀. Ni ọmọ yìí ṣá adéwòwò yìí ọkọ mi o ọmọ ìlúkú mẹ́tẹ́mẹ́tẹ́ ọmọ wọn là fẹ́ lè jà ọmọ sáwọn ní póríkì ẹsẹ̀ ẹ káàbọ̀ kọ mi ọjọ́ mẹ́ta kí ló dé ojú mi. ẹ má dùn sí mi ẹ wo iṣẹ́ yẹn 3 months gan ló ṣe kí iṣẹ́ yẹn gbà wá mo try mo zoom mo cut gbogbo iṣẹ́ yẹn tó fi jẹ́ pé 1 month la fi ṣe torí ẹ̀ mo náà ní ìsìn káàbọ̀ kọ mi káàbọ̀ kọ mi. ẹ̀sùn tí a má dùn sí mi lọ. Nígbà tó jẹ́ ṣe yẹn ṣọ́jà láti jọjọ́ dédé ń kí. Má bínú aya mi. Pẹ̀lẹ́ ṣe ń rà Má bínú. ó ti bínú. Tẹ̀lé ìfẹ́ wọlé aya mi o. Olúwa ṣe. Jọ sọ fún Máyọ̀mí, kí ló tí mo ṣe ní bínú? Ṣé ìwọ ló ṣe báyìí sọ̀rọ̀? Mo pe nọ́mbà ẹ̀ pé not reachable ni. Báwo ló ṣe expect ọkàn mi ṣe balẹ̀? Àti pé nǹkan tó ti ń ṣẹlẹ̀ gan ṣáwọn náà kì í rí ni. Àmọ́ most of ẹ̀yin directors yẹn tẹ́pẹ́tẹ́ bá ti dé location báyìí ìwé ọmọ ojú báyìí bó ṣe máa blé kiri ni. Ara rẹ̀ rí àwọn ọmọbìnrin àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo. Àmọ́ nǹkan tó ń ṣe náà. In fact bẹ́ẹ̀ yẹn gan toast wọn ọmọ yẹn kan máa toast yín. Ó lè wá sọ pé kí n má bínú. Lọ́rọ̀ tó ń sọ̀rọ̀ disappoint. Kí ni kò tó ń ṣe náà? Báwo ló ń ṣe báyìí? Gbogbo nǹkan tí òun wò ní
tó ń sọ pé ń ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣe gbogbo ẹ̀ wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣoṣooṣù. ó mọ pàwà director agbọ́dọ̀ ní sùúrù gan bó ṣe wo àwọn obìnrin yẹn náà èyí tó bá yẹ pé tíátà ló bá wa a máa rí pé ó fẹ́ wá heart ni àwọn kan dẹ̀ wà ó máa dàbí pé èyí tó ń sọ yẹn àmọ́ kò wá ń ṣe gbogbo wọn wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó kàn lè máa fojú máa wọ́n pé wọ́n bọ́ ṣọ́lẹ̀ wọ́n múra lẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n package wọn ṣe nǹkan tó bá ní kó ṣe ló máa ṣe náà ó lè máa ròyìn má ṣe bẹ́ẹ̀ má máa bínú sí mi náà díẹ̀. mo ti gbọ́ má bínú. mo ti gbọ́ sẹ́ẹ̀. right by the way Fisáyọ̀ ńkọ́. àǹtí Fisáyọ̀ wọ́n lọ sọ́jà. kò sí nǹkan ní ilé sọ́n sáyà lọ gẹ́ẹ̀tì kọ́ta máa jẹ. ebi tẹ̀ ń pa ìlú àdìsẹ́ wa. kí ni kí ṣe kí n bẹ gẹ́ẹ̀tì drinks ni. ìwọ kì í tiẹ̀ ti mix gbogbo àwọn ẹ̀fọ́ ẹ̀ yẹn. ó wà lára ẹ̀ jẹ́ padà sí lọ sí location ni. ẹ bìrì ó máa